ń kà á ti rí ni kà á dẹ̀ ti jèrè rẹ̀ wí ọlọ́run mọ́mọ́ rẹ̀ kó ráyé láti yá jẹ́ olùgbàlà kété ráyé. Nínú Jòhánù kínní orí 4 ẹsẹ̀ 14 ibẹ̀ ni ọ̀rọ̀ tòní ibẹ̀ ló ti jáde. Mo yá pe àkòrí rẹ̀ ní ń kọ ọlọ́run kọ mọ́mọ́ rẹ̀ ṣe. Ń kò rèé ń kò gbógbá orókè nínú ọkàn rẹ̀ kọjá kó mọ̀ọ́mọ̀ ó yọ̀ǹda ọmọ kan ṣoṣo kó bí ni ó mú ṣe kó kété ìráyé. Ọlọ́run rán lùgbà kó rí pé ayé nínú òṣòro ẹ̀ṣẹ̀ òṣòro ìdájọ́ kóró èdè kété ẹlẹ́ṣẹ̀ lẹ́yìn ayé olórin mi mọ̀ọ́mọ̀ ọjà kó gbọ́mọ rẹ̀ nì ó gbé dìde látòrí òtẹ́ ọ̀ràn á sínú ayé líbe láàrin ìyàn ẹlẹ́ṣẹ̀. Ń kọ́ ọlọ́run mọ́mọ́ rẹ̀ ṣe òun láti á sínú ayé láti yá wo ọgbẹ́ èèyàn oníròbìnújẹ́ ọkàn láti gbà án láti wò ó sàn láti mú wọn lára dá. Ṣé wọ́n mọ̀ pé àrẹ̀sàn kò jù nínú ayé òun làrẹ̀sàn inú ọkàn. Kọ́ ọkàn ọ ni kẹ́ bàjẹ́ kẹ́ kún fún àròdùn àròkàn kọ́ mọ́kàn ọ ni kọ́ mú dà irú. Ọlọ́run rán ọmọ rẹ̀ o òun ló amúrí nínú Lúùkù orí 4 ẹsẹ̀ 18. Ẹ̀mí Ọlọ́run ẹ lọ́ra ọ̀hún torí pé ọ ti gbé àmì òróró ọ ti mú yàn ọ̀hún láti wàásù kó yan òtòṣì òtún ríran fún àwọn afọ́jú àti láti ṣe ìwòsàn èèyàn kan oníròbìnújẹ́ ọkàn. Ké òmùrì kọ́ Ọlọ́run rán ọmọ rẹ̀ á sáyé láti yá ṣe ọ̀ràn kọ́ Ọlọ́run mú ọmọ rẹ̀ ṣe ni pé ọ yan láti wàásù ìyìn rere kó èèyàn òtòṣì. Ìyẹn kò jẹ́ pé ràn sílẹ̀ èṣù gbéraga mo ṣe tó lè yìí kí mo ti lágbára tó lè yìí kí òmí ti pọ̀ tó lè yìí kó òkìkí mi ti tó lè yìí ẹ̀rá kan ríran bí ọ̀nì kẹ́ẹ̀yẹ kẹ́ẹ̀ jẹun kankan. Ọlọ́run jà mọ̀ọ́mọ̀ rán ọmọ rẹ̀ kẹ̀yà mú ìròyìn ayọ̀ kí mú tó ọ létí ìròyìn ayọ̀ ti ìjọba Ọlọ́run. Kí ọ̀rá kí Ọlọ́run mú ọmọ rẹ̀ ṣe ọmọ rẹ̀ nìkan ṣoṣo ni ọ̀ràn bíi fìtílà láti amú ùtúríran kò yàn afọ́jú. Ẹ̀rá kan jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ojú wọn ti lẹ̀ pọ̀ ojú wọn ti fọ́ ọ̀yá rẹ̀ yin ojú lè lébẹ̀ o kẹmọ̀ ṣùṣẹ́ ọ̀pọ̀ ènìyàn lónìí náà nínú òfọ́jú ọkàn ẹ̀rìn lórí títì ẹ̀rìn lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà kọ́ bá dúró wà bá ń pàdé lọ́ọ̀tọ́ wọn yóò ríra ran kàn rójú ọ̀nà ibi kà á wọ́ ṣùgbọ́n ní tẹ̀mí o onú òfọ́jú ọkàn náírà òun lọ́lọ́run mú rán ọmọ rẹ̀ kẹ́ ẹ ṣí ojú ọmọ ènìyàn kẹ́ ẹ tọ́ka ran kẹ́ ẹ mú ìríran nì kẹ́ ẹ mú ko èèyàn afọ́jú kàn gba ojú ran ojú tẹ̀mí àti tọ́ra gan kàn gbà padà kó nínú òfọ́jú ni. Kó ń kọ́ Ọlọ́run mọ́mọ́ rẹ̀ ṣe kó yóò ṣe ọ́ láǹfààní gẹ́gẹ́ bí ọ̀nìkà. Òun ni wípé Ọlọ́run rán ọmọ rẹ̀ kẹ́ ẹ lọ síbi kan de ìyẹn ẹrú kan dì ọ́ mọ́lẹ̀ sí kà á lágbára kó jù ọ́ lọ kẹ́ ẹ jẹ gàba lórí ran kí kan ti sọ derú ẹrú kan díyelé ẹrú kéèlé ó ká gbà ẹrú láéláé bámbákú títí ayérayé. Ọlọ́run jà kó rán ọmọ rẹ̀ kẹ́ ẹ lọ síbẹ̀ kẹ́ ẹ á ṣí túbú nì ibi kan de ìyẹn ẹrú nì sí kẹ́ ẹ sọ ọ́ de òmìnira. Èṣù kékeré kọ́ lọ́mọ ọmọ rẹ̀ yá ṣe o torí bá kọ́ bá rọ́ ni kì í yín mú sọ̀rọ̀ ìrere kọ́ bá rọ́ ni kọ́ jẹ́ pé ọ̀rọ̀ ògbàlà kì í Jésù amúra rẹ̀ ṣe kíráyé
kẹ́ ẹ jọ lójú, kẹ́ ẹ kàn ṣe pé ẹ gbàgbọ́ nìkan, ṣùgbọ́n ọ̀ẹ̀dẹ̀ ya ṣátàrẹ̀, á sọ̀rọ̀ àlùfàǹṣá, ọ̀rọ̀ inúnibíni, ọ̀rọ̀ kó jẹ́ pé nígbà kan ni wọ́n sọ blasphemy, a dẹ̀ sọ sí ọmọ Ọlọ́run nì, mọ̀ bá a jà. Ìwọ fúnra rẹ gan ni kó gbúṣirò lé, kó ṣàyẹ̀ pé ó kọ́ yá ṣé èmi náà yóò jẹ nínú àǹfààní rẹ̀. Ọ̀rọ̀ ọmọ rẹ̀ ni kẹ́ ya tú ẹ̀rá kan rè é mọ́lẹ̀, kẹ́ ń jẹ lóyà, kí n tú ọ sílẹ̀ kúrò nínú oko rẹ̀ mọ́lẹ̀ kẹ́yà. Ọmọ ni ọ̀ràn á, kẹ́ ya jẹ́ olùgbàlà kó kété ọ̀nìyàn, olùgbàlà ni á gbà á lọ́ ẹ̀ṣẹ̀, á gbà á lọ́ àrìsàn, á gbà á lọ́ kété kẹ́ ẹ bára dé, kọ́ Ọlọ́run dámọ̀ nìyàn ló bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Òun lọ́ ní kọ́ ìwé episteli Jòhánù kínní orí 4 ẹsẹ̀ 14 mi wí. Ó kà á ti rí ni o, kí a náà èdè jẹ́rìí rẹ̀ wí Ọlọ́run rán ọmọ rẹ̀ á sáyé láti jẹ́ olùgbàlà. Ṣé wàá jẹ gbà ọ́ là kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ? Ìgbésẹ̀ àkọ́kọ́, wàá ronúpìwàdà. Wàá kọ́kọ́ gbàwé ẹlẹ́ṣẹ̀ lọ yà. Ẹ ṣe àwáwí ọ̀nì bàbá ni mẹ́, ọ̀nì àyẹ̀ ni mẹ́, àbákò bí mi, òun ní múlò ìjọsìn. Àkọ́kọ́ òun ní mú asábúléra. Ẹ ṣe òdodo ọ̀ra ni ká gbà ọ́ là. Kọ́kọ́ gbàwí ẹlẹ́ṣẹ̀ ni mẹ́, àánú ẹ̀ṣẹ̀ náà lóyún mi o. Ọba àṣọ ọmọ àlùfáà, ẹlẹ́ṣẹ̀ náà bí ọ. Gbàwé ẹlẹ́ṣẹ̀ lọ yà. Gbàwí Jésù Kristi. Òun lọmọ Ọlọ́run kó kú kẹ́ẹ̀bá yọ̀ mẹ́ṣẹ̀ rẹ kó lébẹ̀. Gbàdé àgbé ògbésẹ̀ wàá mọ̀ọ́mọ̀ ronúpìwàdà, wàá kọ ẹ̀ṣẹ̀ ẹni sílẹ̀. Wàá jákè á mú ìgbàgbọ́ rẹ sínú ọmọ Ọlọ́run. Ògbẹ́ ẹni ló gbàlà ni á jẹ́ tẹ̀rẹ̀ lójúló. Yípadà ni á ṣẹlẹ̀ nínú ọkàn rẹ. Ẹ̀mí Ọlọ́run fún ara rẹ̀ á jẹ́rìí nínú ọkàn rẹ wí ọmọ Ọlọ́run lè òwò náà. Ó kọ́ Ọlọ́run mọ́mọ́ rẹ̀ ayé yá ṣe lè yí ni o. Tẹ́ ọ gbà kọ̀ọ̀bá yóò ní òye ayérayé. Ojú lórúkọ mi, ọmọ àbálábí tán. Ọ̀nì kan gbàlà lè yí o. Kárí mi dé sílé ìjọba Ọlọ́run. Ire o.